tell you something. Okay. And that thing is very important. And you should listen very good. Nǹkan tí o bá lágbára láti bùyàn. Má yáyàn o. Okay, sir. It's important that you listen to my warnings. Ntọ́ bá lè bùyàn. Dákun má yà rẹ̀. Khadija, wèrè. Òun ló tọ́ka tírà ilé ìsìn. Tàwájọ́ ọmọdé ni, wèrè ni. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. Ẹ ti wá fẹ́lẹ́ yà mí wá. Aisha. A jẹ́ kó wọ lọkùnrin wèrè yìí ṣẹ̀ lọ́rọ̀ fi rí báyìí. Èmi ni mi ò dẹ̀ lè dáríjì láéláé. A mú mi rí pé ẹ fẹ́ ṣe nǹkan ayẹyẹ kan bí ká sọ pé ẹ fẹ́ kóyàn lẹ́nu jọ bóyá ẹ̀yin àbí àjìyà tàbí kẹ́ni tó súnmọ́ yín ó ń gbìyànjú àti bí kéèyàn máa ro lọ́kàn òun fẹ́ ṣàyẹyẹ nǹkan kan wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ni náà mọ̀ dámọ̀ràn àti ṣe o nítorí bó bá ẹ ṣe Ọlọ́run fẹ́ ránṣẹ́. kí láǹfààní ojú tá a lálẹ́ tí ò rí náà kí láǹfààní orógbó ajẹ́ apákọ̀láwé ajé òkú kí láǹfààní ẹ̀dá tó wà láyé tí ò lò ń lọ. ojú àgbàsèré orí àgbàrẹ́ ó yájú ojú àgbàrẹ́ lọ torí náà bá ń tọ́jú rẹ̀ dáadáa kí wọ́n bá ti gbé fún un a lè má láǹfààní láti fojú kan àwa mọ́ ọ̀la náà lọ́jọ́ kẹ́yìn kọ́ wa bá ń gbé fún Àdìsá nígbà tó o bá rí pólé ní ọmọ 30 ọdún ìgbà náà ni o tó gbé fún o torí ẹ̀mí gúngùn. Àdìsá ìwọ ló ń ṣe bí àlejò. Kí ló tó wọlé jókòó? Má bàa sọ bẹ́ẹ̀ mọ́ ìwà ti yíyọ ọ̀dà o kí ló dé tẹ̀ gbàgùn. Àdìsá àbúrò mi ni ẹ. ẹ̀yin búrò yín mọ́ ẹ̀yin ní ẹ̀wù èmi bẹ́ẹ̀ mi ṣe rí ẹ bá gbẹ́tọ̀ mi. ọmọ kí mo sọ fún ẹjọ́ kínní àná mo ní pé ẹni tá a fún nílẹ̀ tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ń tọ̀hún ètí ìdébi ilẹ̀ rẹ̀ ni ẹ̀ tó bá tásìkò tí àdéhùn Ọlọ́run fẹ́ kò lórí àdéhùn tó ṣe fẹ́ dá ìrọ̀rùn ní ọ̀já sí.